Pásítọ̀ gba ìyàwó ọ̀gá akọrin ìjọ rẹ̀ ó tún fún un lóyún. Dáre Ikú-Ẹnayọ̀ níròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ó fi ẹ̀sùn kan Pásítọ̀ Abraham tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Christ High Commission tó wà ní Arárọ̀mí Ìgbẹ̀sì Òmù-Òkè ní ìpínlẹ̀ Èkìtì wípé ó gba ìyàwó òun tó sì tún fún un lóyún. Ikú-Ẹnayọ̀ ní ọjọ́ kan ni Pásítọ̀ Abraham pe òun pé ìyàwó òun ní ẹ̀bùn wòlíì tó sì ní kó wá lo oṣù kan nínú ilé Olúwa tóun sì yọ̀ǹda ìyàwó òun. Ó ní ṣàdédé lòun rí wípé ìyàwó òun tó bí ọmọ mẹ́ta fún òun kì í fẹ́ láti yọjú sí òun tóun bá lọ kí i. Nígbà tó yá lòun ṣàkíyèsí pé oyún ti wà nínú ẹ̀ tí pásítọ̀ sì ní òun ti fẹ́ obìnrin náà tí kò sì sí nǹkan kan tóun lè ṣe sí i. Ikú-Ẹnayọ̀ tó jẹ́ ọ̀gá akọrin nínú ìjọ pásítọ̀ yìí ṣe lálàyé síwájú sí i wípé níṣe ni pásítọ̀ náà tún sọ lórí àga ìwàásù pé òun ti gbàyàwó òun náà tó sì tún pa òwe olówó gbàyàwó ọ̀lẹ fún òun. Wàyí o, Ikú-Ẹnayọ̀ ti fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì létí tí wọ́n sì ti fi ọwọ́ ṣìkún òfin mú Pásítọ̀ Abraham. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni wípé ó kó àwọn ènìyàn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ sílé pẹ̀lú àwọn ọmọ kéékèèké lọ́nà tí kò bá òfin mu. Àdúràmọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà sétígbọ̀ọ́-yín. Ẹ like, ẹ comment kí ẹ sì share lórí àwọn ìkànnì wa. Ẹ ṣeun bí ẹ ti ń tẹ́tí sí wa. Planet Radio TV àgbà tó rò lọ ọba ló dé.